ti mọ ka àwọn ìròyìn eléyìí tó kàǹkà sí etí ìgbọ́ yín òun náà lẹ mọ́ láǹfààní àti wá gbọ́ ò tó sì yẹ pé bá a bá ti ń ka àwọn ìròyìn ọ̀hún òun láàmọ́ ṣe hà wípé ṣé lè sì ń ṣẹlẹ̀ nínú ayé ṣá àwo wá mọ́ ka àwọn ìròyìn ọ̀hún láti wá mọ́ já wa láyà o àmọ́ wọn kàkẹ́ lè mọ̀ wípé mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúníyàn mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ayé tá a wà yìí o ẹni tó bá kàn gangan òun náà ló mọ̀ lè ròyìn o ọ̀ya àtìnágbára tá a sì ti ná gbòòrò táwọn ìròyìn ọ̀hún tó sì kàǹkà tí wọ́n ti wà lórí tábìlì wa ìyẹn fún ti ọ̀sán yìí o níbo ni ìròyìn ó kàǹkà kọ́kọ́ mi ó ti wá o ẹja gbéra pa ó di ìpínlẹ̀ Kebbi o kí lóhun tó mọ̀ ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kebbi wọ́n ní àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ àjọ ISBA àwọn wo ni wọ́n pè ní ISBA yìí wọ́n ní àwọn ni wọ́n mọ̀ ná wọ́n gá àwọn èèyàn eléyìí tó bá jẹ́ pé tí wọ́n bá rú òfin tí ẹ̀sìn mùsùlùmí ìyẹn ní ìpínlẹ̀ Kebbi o wọ́n ní ọwọ́ wọn mọ̀ títí arákùnrin kan o kí wá ní ohun tí arákùnrin yìí ṣe o wọ́n ló mọ̀ hùwà tó kàǹkà ni o wọ́n ní ó lọ rèé sápamọ́ ìyẹn sínú àpò Ghana must go ìyẹn nínú ilé obìnrin eléyìí tó ti márì obìnrin tó lọ́kọ tó wà ní abẹ́ òrùlé ọkọ rẹ̀ ìwọ́ wá lọ rèé ka mọ́lé ńgbà tẹni tó jẹ́ olùdarí ìyẹn fún ẹ̀ka ṣẹ̀ríà ìyẹn fún ti àjọ ISBA yìí wọ́n ní okọ̀ àwọn ọmọ jẹ́ Sirajo Kamba wọ́n ní wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ ìyẹn fún àjọ akóròyìnjọ tó léde wa Nàìjíríà the News Agency of Nigeria náà nù eléyìí tó yàtọ̀ sóúnjẹ ọmọ náà ni o wọ́n ní òní ọjọ́ Ṣẹ́gun Tuesday òun náà ni wọ́n sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ ìyẹn ní bìnrin Kebbi o nígbà tí ìròyìn ọ̀hún tó máa ń tẹ̀ sí ọwọ́ iwájú lọ wọ́n ní ṣe rí máàlù yìí ní nǹkan bíi aago 12 ó kọjá ìṣẹ́jú 15 ní ọwọ́ àárọ̀ mọ́ru òun náà ni wọ́n kàn rí wípé máàlù kan ó ṣe bẹ́ẹ̀ ó wọ inú ilé arábìnrin kan lọ ìyẹn ní àná ọjọ́ ajé Monday wọ́n nígbà táwọn kan rí wípé ó tuntun ń ṣe bó ṣe máa ń ṣe o wọ́n ní kì í ṣègbà kọ́kọ́ rèé bẹ́ẹ̀ sì ni kì í ṣe ìgbẹ́ kejì rèé tí ó lọ rèé ka arábìnrin ọ̀hún mọ́lé o wọ́n ní làwọn náà bá gbá tẹ̀lé ní ẹ bá kan ilẹ̀kùn arábìnrin ọ̀hún o wípé kòkòkò ta ló sùn ẹ bá wa jí ilẹ̀kùn yẹn bá wa ṣí wọ́n ní kété tí arábìnrin ọ̀hún eléyìí tó jẹ́ ìyàwó ilé tó ṣílẹ̀kùn báyìí ló bá ní ẹ̀yin ISBA o kí ni mo lè ṣe fún yín náà bá ní madam kò sí problem o àwa kàn fẹ́ sàtinú ilé yín ni o a fẹ́ yẹnu ilé yín wò nítorí pé a mọ̀ wípé ọkọ yín ò sí nílé ẹ̀dẹ̀ tí márì bẹ́ẹ̀ ṣe wà yìí a dẹ̀ rí wípé ọkùnrin àjòjì kan ó wọnú ilé yìí o wọ́n ní arábìnrin ọ̀hún bá yarí wípé àwùsùbìlà ẹ bẹ̀rù Ọlọ́run tákùn láyẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin ISBA yìí ẹnikẹ́ni ò wọ ọ̀dọ̀ tèmi o wọ́n ní làwọn òṣìṣẹ́ àjọ ISBA yìí ní wọ́n bá ní madam kò sí problem o ṣèbẹ́yìn gbàgbọ́ wípé ẹnikẹ́ni ò wọ̀dọ̀ yín tó sì dá yín lójú wọ́n ní ṣe ni woman yẹn náà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé èmi ní tèmi apèrè gbáyé àní èèyàn kankan kò wọ̀dọ̀ mi sẹ́ẹ̀ ní wọ́n bá ní ó dáa kò sí problem o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé òṣìṣẹ́ àjọ ISBA ni wá á dẹ̀ ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti yẹnu lé yín ẹ wàá ṣílẹ̀kùn fún wa o àwo wọlé o wọ́n ní ní a bá bẹ̀rẹ̀ sí ní wo inú yàrá arábìnrin ọ̀hún wọ́n nígbà wọ́n bẹ̀rẹ̀ sí ní wò wọ́n wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dè wọ́n ní wo ibi tí wọ́n ń gbómi sí ní ẹ̀kan bá ní ẹja wọnú àpò Ghana must go kí ni yìí ó ti ga ju ó wú gọ́gọ́ jù wọ́n ní eléyìí ti wú gọ́gọ́ náà wú gọ́gọ́ tó sì ti wú sọ́sọ́ náà wú sọ́sọ́ lápá abẹ́wọn o wọ́n ní gbọ́n sí i ní ẹ bá rẹ lẹ́kẹ̀ ní ẹ bá rí ọ̀rẹ́ wa wá wà nù àpò Ghana must go ní ẹ bá ní kò yé mi bóyá ní ńlá ni ó ṣeé ṣe kó jẹ́ ní ńlá kí wọ́n wá kó aṣọ lé e lórí ìròyìn ò sọ pé bóyá ńlá ni àbí kékeré ó sì lè jẹ́ wípé kò lára bíi tèmi báyìí sọ mọ̀ pé bírú wọ báyìí ò lára bó bá wo irú nǹkan bá ní wá èmi náà sagun búgò ní wá bá a bá jọ kó sínú Ghana wọn lè mọ̀ pé yẹn wà bẹ́ẹ̀ bí wọ́n bá kásọ lé wa lórí bẹ́ẹ̀ ni mo gbà wọ́n nígbà wọ́n yẹ̀ wò ní ẹ bá rí ọ̀rẹ́ wa nínú àpò Ghana must go ní ẹ bá ní ọ̀yá mọ bọ́ta bọ̀ máa ìwọ ti wà tó kàǹkà ló bá ní ẹ dákun ẹ dáríjì mí iṣẹ́ èṣù ni arábìnrin yẹn náà bá bú ẹkún wípé ẹ jọ̀ọ́ ẹ mọ̀mọ̀ jọ̀ọ́ kàǹkà mọ́ mi lọ́wọ́ wọ́n ní báyìí o ọwọ́ ṣáà ti tẹ̀ wọ́n ní arábìnrin ọ̀hún ó kọ ya mọ́ jẹ́ Fatima Abubakar ẹni ọdún méjìdínlọ́gbọ̀n 28 years
28 years old wọ́n ní ó gbé ọkùnrin ó gbé wálé tó sì jẹ́ wípé ó lọ́kọ abẹ́ òrùlé ọkọ rẹ̀ òun náà ló gbé wá ó kàǹkà kọ́lọ́hún kó ṣàánú èèyàn ni. àmì o ó lágbára pọ̀ jẹ́ ń takọ́sọ lọ sí ìlú Àbújá. wọ́n ní ẹ̀wọ̀n gbére ni adájọ́ ló sọ àwọn ẹ̀ṣọ́ aláàbò méjì kan sí lẹ́yìn tí wọ́n fi tipátipá jẹran ṣùkú sí lára ọ̀dọ́mọdébìnrin kan ìlú Àbújá ló ti ṣẹlẹ̀. ilé ẹjọ́ gíga kan tó fìdí kalẹ̀ sílùú Àbújá ló ti dá ẹjọ́ ẹ̀wọ̀n gbére fáwọn ẹ̀ṣọ́ aláàbò méjì àwọn security ni o tí wọ́n máa ń sọ léwu. wọ́n ní wọ́n fi ẹ̀sùn kàn wọ́n pé níṣe ni wọ́n ṣe ọmọdébìnrin kan báṣubàṣu ọmọ ọdún 6 ni wọ́n pe ọmọdébìnrin náà. àwọn ọ̀daràn ọ̀hún ni wọ́n pe orúkọ wọn ní James Sule ẹni tó jẹ́ ọmọ 30 ọdún ẹnì kejì Adamu Yawu ẹni ọdún 25 lòun. Sule ni orúkọ ẹni tí wọ́n sọ pé òun ni wọ́n gbà gẹ́gẹ́ bí ọlọ́dẹ fún àkọ́kọ́ òun ló wá pe àwọn méjì James àti Adamu yìí pé ilẹ̀ mọ̀ ti fẹ́ ẹ̀yin náà ẹ máa bọ̀ wá. wọ́n ní Sule ni wọ́n gbà gẹ́gẹ́ bí ọlọ́dẹ ní ilé táwọn ọ̀dọ́mọdébìnrin èyí tí wọ́n ṣe báṣubàṣu yìí níbẹ̀ ni ó ń gbé nínú ẹ́stéètì kan èyí tí wọ́n wá ní ó wà ní agbègbè Lugbe ní ìlú Àbújá. Sule ni ẹni àkọ́kọ́ tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ní ó ṣe bẹ́ẹ̀ ó máa hùwà kò tọ́ fún ọ̀dọ́mọdébìnrin yìí kó tó di wípé ó ní kí àwọn ọ̀rẹ́ òun méjèèjì káwọn náà máa bọ̀ kí wọ́n wá gbẹ́nu sí ìwà alábi èyí tí wọ́n wù ọ̀hún. wọ́n ní nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ìyá bàbá ọmọdébìnrin yìí òun ló ránṣẹ́ pé arákùnrin Sule yìí lọ́jọ́ kan pé wá kó wá báwọn ṣe àtúnṣe tọ́lẹ̀tì èyí tí ó bàjẹ́ nínú ilé àwọn lẹ́yìn tó parí iṣẹ́ ló bá ṣe bẹ́ẹ̀ ni arákùnrin Sule ló bá nawọ́ gan ọmọ ọ̀gá rẹ̀ yìí tí ó jẹ́ ọ̀dọ́mọdébìnrin ọmọ ọdún 6 wọ́n ní ṣe ló fa ọmọdébìnrin ọ̀hún ó di kẹ̀tìkẹ̀tì níbo ló ń fà á lọ wọ́n ní ó fa ọmọdébìnrin ọ̀hún lọ sínú tọ́lẹ̀tì níbi tó ti ṣe bẹ́ẹ̀ tó ti bá wù aláàbí ọ̀hún ó sì fi bẹ́ẹ̀ ti fi tipátipá ó fi bá lò pọ̀. wọ́n ní nígbà tí igbe ọmọdébìnrin yìí pọ̀ pé tó ń kígbe ìrànlọ́wọ́ ni ó bá ṣe bẹ́ẹ̀ ló bá yọ aṣọ lápò ó bá fi aṣọ di lẹ́nu kí àwọn aládùúgbò kí wọ́n má gbọ́ igbe ọmọdébìnrin yìí. lẹ́yìn tó parí iṣẹ́ ibi tó ń ṣe ló ṣe bẹ́ẹ̀ ló bá yọ ọ̀bẹ sí ọmọdébìnrin yìí pé ṣó gbọ́ o ò gbọ́dọ̀ gbọ́ pẹ́kẹ́ o ò gbọ́dọ̀ sọ fún anybody o tó o bá sọ tí mo bá gbọ́n ta pé mo bọ́ hùwà kò tọ́ níṣe ni màá gbẹ̀mí ẹ. wọ́n ní ọ̀rọ̀ tí arákùnrin Sule yìí sọ ló ṣe bẹ́ẹ̀ òun ló bà ọmọdébìnrin lẹ́rù tí ò fi lè sọ fáwọn òbí ẹ̀. wọ́n wá ní nígbà tó yá ni arákùnrin Sule yìí ló tún ṣe bẹ́ẹ̀ ló pe àwọn ọ̀rẹ́ rẹ̀ méjèèjì yìí ìyẹn Adamu àti Muhammed ní ó bá introduce wọn sí ọmọdébìnrin yìí pé lóòrèkóòrè tán bá ti wá mọ́ fún àwọn náà láàyè kí wọ́n bọ́ hùwà kò tọ́ o. wọ́n ní ṣùgbọ́n ìdúkokò tí arákùnrin yìí tó ti dúkokò mọ́ ọ̀dọ́mọdébìnrin yìí ni ó jẹ́ kó sọ síta ṣùgbọ́n nígbà tó kún ọmọdébìnrin yìí lẹ́mìí wọ́n ní ní ọjọ́ àìkú Sunday èyí tó kọjá ni ọ̀dọ́mọdébìnrin yìí ló bá pe pásítọ̀ jọ wọn nígbà tí wọ́n délé ìjọsìn pé pásítọ̀ báyìí kàṣá báyìí kàwòdè ohun tó ń ṣẹlẹ̀ tí àwọn tí wọ́n jẹ́ ọdẹ nílé wa àwọn ni wọ́n fi jẹran ṣùkú sí lára mi. wọ́n ní olùṣọ́àgùtàn yìí ló ṣe bẹ́ẹ̀ ló pe àwọn òbí ọ̀dọ́mọdébìnrin yìí wípé nǹkan báyìí ohun báyìí tí ọmọ yìí sọ fún mi rèé o. wọ́n ní lójú ẹsẹ̀ ni wọ́n ti kàn sí iléeṣẹ́ ọlọ́pàá ní ìlú Àbújá tí wọ́n sì ṣe bẹ́ẹ̀. wọ́n ní báyìí ọwọ́ ti tẹ Sule àti Adamu. wọ́n ní wọ́n sì ń wá Muhammed sọmọ páwọn mẹ́ta ni. wọ́n ní wọ́n wá ìkẹta wọn títí di àsìkò yìí wọn ò tí ì rí o. nínú oṣù karùn-ún ọdún tí a wà yìí ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n fi ojú àwọn méjèèjì ba ilé ẹjọ́. wọ́n ní nígbà tí onídàájọ́ SM Mọ́níyà ni wọ́n pe orúkọ rẹ̀. wọ́n ní nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ wọ́n ní ó ní kí àwọn ọ̀daràn méjèèjì yìí kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n lọ lo ìyókù ìgbésí ayé wọn ní ọgbà ẹ̀wọ̀n títí tí ẹ̀mí yóò fi bọ́ lára wọn ní ìlú Àbújá. níbẹ̀ ni ìṣẹ̀lẹ̀ láabi yìí ti ṣẹlẹ̀ níbi tí àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n ti fi tipátipá jẹran ṣùkú sí lára ọmọ ọdún 6 ní ìlú Àbújá. ọmọ ọdún 6 nílùú Àbújá àwọn mẹ́ta àwọn gédé ọkùnrin mẹ́ta. ọ̀rọ̀ ló délẹ̀ yìí o ó kàǹkà o kí Ọlọ́run ṣàánú èèyàn ni o lára ọmọ ọdún 6 kí ló wù wọ́n lára ọmọ ọdún 6 ẹ já mọ́ ṣé ní àlàfi bọ̀ lórí àwọn ìròyìn ilé ìta àti kà lásìkò yìí
eléyìí tá a tún kà náà ní ìpínlẹ̀ Kebbi ẹni tó jẹ́ arákùnrin kan tó lọ sí ilé ọkùnrin ọlọ́kùnrin àbí ilé obìnrin olóbìnrin tó sì jẹ́ wípé ó lọ ká ìyàwó ilé ó lọ ká mọ́lé àwọn méjèèjì wọ́n jọ ń fẹ́ra wọn ni àmọ́ nígbà àwọn isba tí wọ́n rí wípé máàlù yìí ti máa ń wá gbogbo ìgbà wọ́n bá wọlé tọ̀ kàkà kí yóò fi sábọ̀tà àbí kó wá bá wọn pé jọ́ ẹ ṣe mí jẹ́jẹ́ mọ́tò mi láṣẹ ó lọ sápamọ́ sínú Ghana must go irú ìjìyàwó lẹ́yìn rò wípé ó yẹ kí wọ́n fi jẹ́rú àwọn tí ń hùwà kò tọ́ báyìí nítorí ò dáa sínú ò dáa with married people no it's not good.